It's Maestro on the beat, baby. Ẹ dẹ̀ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa. A kí yín kábọ̀ padà sórí ètò yín ètò wa ní Ẹwà Èdè Yorùbá láti ọwọ́ Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ, olùdarí iléèwé Ref Tutors Educational Services, tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní Àrídunnú Ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì níbi ọ̀sẹ̀ mọ́kànlá sí ẹ̀yìn báyìí. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ bí Ajíbọ́lá bí ó ti ń hùwàkuwà, bí Fọlákẹ́ èyí ni ìkan nínú àwọn ọmọọṣẹ́ Adédoyin tíyẹn náà ti ń bu ìwàkuwà, ìwà ta ni ó bí mi sí ọ̀gá rẹ̀, tí ó ṣe gbọ́nkú sí ọ̀gá rẹ̀, ẹni tó ṣe pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ní ọ̀sẹ̀ yìí a wá fẹ́ tẹ̀síwájú ní orí ìkejìlá nínú ìwé wa èyí tí a ń kà lọ, Àrídunnú Ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ẹ máa bá wa ká lọ. Orí kejìlá. Bẹ̀bẹ̀ ń lọ nílùú Èkó. Ajíbọ́lá ń jayé bí ẹni ń jẹṣu. Ó ti gbàgbé pé ọba mi òkè kò sùn. Ní kété tí Ajíbọ́lá ti sin ìyàwó rẹ̀ kúrò ní ilé ló ti gbé ìyàwó tuntun tó gbé wọlé. Tàwa ni ìyàwó tuntun tó gbé wálé? Fọlákẹ́ ni. Kò yà yín lẹ́nu. Fọlákẹ́ èyí tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Adédoyin, ọ̀kan lára àwọn ọmọ tó ń bá Adédoyin tajà. Aṣẹ́wó paraku ni Fọlákẹ́ mi jẹ́. Ó ti bí ọmọkùnrin méjì tí ó sì jẹ́ wípé wọn kò ní bàbá. Fọlákẹ́ kò tilẹ̀ mọ ẹni tí ìbá tọ́ka sí gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ náà. Tọmọtọmọ ni Ajíbọ́lá fẹ́ Fọlákẹ́ mi. Ajíbọ́lá yí orúkọ tí àwọn ọmọ náà jẹ́ ní iléèwé padà. Àwọn ọmọ sì ń jẹ́ orúkọ Ajíbọ́lá, kódà ó gbé ilé ìtajà Adédoyin fún Fọlákẹ́mi. Inú Dàpọ̀ àti Dayọ̀ dùn wípé wọ́n tún ní bàbá tuntun, torí oríṣiríṣi ọkùnrin ni ìyá wọn náà ń pè ní bàbá wọn. Àwọn ọmọ wọ̀nyí ń jayé lẹ́nu bí ọba. Wọ́n ń gbé ìgbé ayé ọ̀tun. Wọn ò kúkú rán ẹnìkan níṣẹ́. Àwọn ọmọ yìí kúrò ní iléèwé ìjọba tí wọ́n lọ sí iléèwé aládàáni. Wọ́n bọ́ sínú ìkẹ́ nínú ọlá ńlá. Ìyá wọn náà ó ń yọ̀tọ̀mì, inú rẹ̀ ń dùn. Ó ti gbàgbé pé ọba mi Aláùrábí fi ọwọ́ lérán, ó ń wòye wọn ni. Àwọn ọmọ yìí rí ẹni tọ́ wọn, ṣùgbọ́n wọn kò gbẹ̀kọ́. Ẹni lórí kò ní fìlà. Ìgbàgbọ́ wọn ni wípé ohun tí owó bá ṣe tì ilẹ̀ ní ń gbé. Bí Dàpọ̀ àti Dayọ̀ ti ń dàgbà sínú ọlá ńlá ni Ṣemílóore àti àbúrò rẹ̀ ń dàgbà sínú ìyà ohun ìṣẹ́. Àwọn ọmọ méjèèjì kò lo oṣù kan ní ilé àlùfáà tí àlùfáà fi jẹ́ Elédùmarè nípè. Àwọn ọmọ àlùfáà sì ta ilé ìjọsìn. Àwọn ọmọ méjèèjì tún padà di alárìnkiri. Ibi tí àwọn ọmọ yìí ti ń rìn kiri ni wọ́n ti ṣe alábàápàdé ìyá kan. Àánú ṣe ìyá náà nígbà tí wọ́n sọ ìdí ìrìn àjò ayé wọn fún un. Àárín ọjà ni wọ́n ti pàdé ìyá náà. Ìyá yìí ní kí wọ́n tẹ̀lé òun lọ ilé òun. Wọ́n tẹ̀lé ìyá yìí lẹ́yìn. Ṣemílóore bá ìyá náà gbé ẹrù. Wọ́n ti kọjá sí òdìkejì ọ̀nà nígbà tí ìyá náà rántí wípé òun ra epo sí ọ̀dọ̀ ẹnìkan tí òun kò sì tí gbé. Ìyá ní kí àwọn ọmọ dúró dè òun kí òun padà lọ gbé epo náà wá. Nígbà tí ìyá fẹ́ kọjá padà sí òdìkejì, apá ọ̀tún nìkan ni ìyá wò, kò wo apá òsì. Gbà tí ó fi jánà mọ́ ọkọ̀ àjàgbé kan lẹ́nu. Lójú ẹsẹ̀ ni ìyá náà kú. Kíá Ṣemílóore ti gbé ẹrù ìyá náà sílẹ̀. Ó fa àbúrò rẹ̀ lọ́wọ́. Àwọn méjèèjì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Kò pẹ́ kò jìnnà àwọn ọmọ yìí tún gbàárù
kí ebi má bàa pa wọ́n. ìdí iṣẹ́ àárù yìí ni òun pẹ̀lú àbúrò rẹ̀ ti ń jẹun ní gbogbo àsìkò tí àwọn ọmọ òkú ọ̀run fi ń jìyà. àwọn ọmọ Fọlákẹ́ ń gbádùn. bí wọ́n bá kúrò nílé wọn kì í lọ ilé ìwé, wọ́n bá tiwọn lọ ni. ó di ọjọ́ alẹ́ kí ẹnu tó mú agbọrùn dání tó mọ̀ wípé ẹrù lòún rù. níbí ni a fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí, èyí ní orí kejìlá tí à ń kà á lọ. bó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú láti máa ka ìwé yìí síwájú sí láti orí kẹtàlá. ẹ máa bá wa ká lọ. ó dàbọ̀.